Ọ̀rẹ́ kí ni ẹ sápa ẹ lórí ni? Sorry, mommy baby jọ. Kí ló ṣe? Bàtà pàdé báwo? Kí lè lè? Kí ló ṣe yìí? Oúnjẹ ni. No. Wálé sùn. Jọ̀tọ̀rọ̀ lọ ṣé mo dìídì sọ fún ẹ pé iyọ̀ ni kò bá mi sìn ni. Fúntọ́, òmù ń jẹ́sẹ̀, àṣírí ẹ̀ tú, òun sọ bá ṣe pín timetable báyìí àṣírí ẹ̀ tú ni. Fúntọ́, iyọ̀ lélẹ́yìn náà, ó láta, bó ṣe ń bu ọbẹ̀ yẹn ni mo rí pé epo ti lọ lẹ́gbẹ̀ẹ́ kan bọ̀tẹ́ mo ní kí n fojú fò yẹn, but Mo bọ̀ Wálé, sórí oúnjẹ tí mò ń sọ ẹ̀, mo ṣe tó báyìí mo taste ẹ̀ mo mọ̀ pé ó dùn. Are you alright? Don't upset me. Don't upset me. Má ṣe drama pẹ̀lú mi, èmi máa sọ oúnjẹ wa máa ṣe kí nìkan sọ pé iyọ̀jà àtajà lémi. Mo ń ṣe yàtì, mo ń ṣe ọbẹ̀, àti kékeré mo ti ń ṣe ọbẹ̀, mi ti pé ọdún mẹ́wàá tí mo ti ń ṣe ọbẹ̀. Ìyá kan máa mo ń ṣe yàtì, má bàa mi sọ gbìyànjú. Gbẹ̀mí, tó bá tú wàhálà ní gbẹ̀mí.